orí yìn ló yẹ ọ́. A ó máa júbà rẹ o Baba. A ó máa júbà rẹ o Baba. Ìwọ lọ́pẹ́ yẹ, Ọlọ́run mẹ́ta lọ́kan. Ìwọ lọ́pẹ́ yẹ, Ọlọ́run mẹ́ta lọ́kan. Orí yìn ló yẹ ọ́. A ó máa júbà rẹ o Baba. Ìwọ lọ́pẹ́ yẹ, Ọlọ́run àtòríṣe. Ìwọ lọ́pẹ́ yẹ, Ọlọ́run àtayé ṣe. Orí yìn ló yẹ ọ́. A ó máa júbà rẹ o Baba. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀fẹ́ tẹ́ fi fún wa fún ọjọ́ ìsinmi òní, pàápàá nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. A dúpẹ́ lọ́wọ́ yín lórí ìjọ wa, ìjọ Apostolic Christi, pé ó ń dàgbà sí. Ìjọ náà ò ní kúkú ara, kò dẹ̀ ní kúkú ẹ̀mí. Olúwa tẹ́ ọgbà ọpẹ́ wa, Olúwa tẹ́ ọgbà yín wa. Olúwa wá tọ́ ẹ wá lónìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tòní. Bá wa pàdé, dá wa lóhùn, tó ayé wa ṣe, torí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ọ̀sẹ̀ yìí, ẹ̀kọ́ tí a ó ṣiṣẹ́ lé lórí, ó wí pé àwọn àkókò Abímẹ́lẹ́kì àti Sámsónì. Àwọn àkókò Abímẹ́lẹ́kì àti Sámsónì. Àwọn akọni méjì yìí, kí ni wọ́n ṣe nígbà títí wọn? Ìgbà ń lọ, ìgbà ò dúró de ẹnikẹ́ni. Mo dẹ̀ mọ̀ pé a kò gbàgbé pé àkórí kọ̀ọ̀kan a máa ń pín sí ìsọ̀rí méjì tí a ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ fún ọjọ́ ìsinmi méjì. Ti àkọ́kọ́, a ṣiṣẹ́ lórí ti ìgbà ti Abímẹ́lẹ́kì. Ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ lágbára Ọlọ́run, a wo ti Sámsónì. Ẹ jẹ́ ká wo àkọ́sórí wa. Máàkà níyìn. Ó wà nínú ìwé Gàlátíà orí 6 ẹsẹ̀ 7. Gàlátíà orí 6 ẹsẹ̀ 7. Kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ẹ̀yin bá fúnrúgbìn, òun ni yóò sì ká. Ẹ jẹ́ ká tún kà. Kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fúnrúgbìn, òun ni yóò sì ká. Òfin kan ni èyí. Òfin tí a lè pè ní òfin kíká. Kò ní ṣe pé bí ènìyàn máa àdúrà gbà. Ohunkóhun tí èèyàn bá ti gbìn, òun gangan náà lèèyàn máa ká. Bí báwo? Èèyàn lè gbin ẹ̀wà sí ilẹ̀ kan, kó wá lọ gun orí òkè lọ, wá bẹ̀rẹ̀ sí máa lọ gbàdúrà. Olúwa, sọ́ diṣu, sọ́ diṣu, sọ́ diṣu. Ẹ má jẹ́ ká tàn yín jẹ. Ọlọ́run ò ṣe é gàn. Ohunkóhun tí èèyàn bá ti gbìn, òun lèèyàn máa ká. Tí a bá wo àwòrán tó wà níhìn, lábẹ́ àwòrán yẹn, ó ní àwọn tí a kọ síbẹ̀. Máa kà. Ó ní ronú nípa tí Ọlọ́run ti gbin agbára púpọ̀ sí inú ènìyàn bíi Sámsónì, tí irú ẹni bẹ́ẹ̀ sì ti ṣi irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ lò. Òdodo Ọlọ́run gbọ́dọ̀ fìyà jẹ irú adarí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ti ọ̀rọ̀ Abímẹ́lẹ́kì. Gbogbo pátá la mọ̀ ìtàn Sámsónì. Kò dẹ̀ sí ẹnikẹ́ni tí Ọlọ́run ò gbin agbára sínú rẹ̀. Mo fẹ́ jẹ́ kí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé láti bí ẹnu ọjọ́ mẹ́ta nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, àwọn ohun tí a ń yẹ̀wò, à ń rí àwọn ọ̀tọ̀ onírúurú. Mo dẹ̀ mọ̀ wípé a gbádùn ẹ̀ púpọ̀. Ṣùgbọ́n a kò kẹsàn àwọn ìtàn yìí ṣá, bí kò ń ṣe wípé à ń sọ pé kí a lè bá yẹra wa wò, kí a lè ṣàtúnṣe níbi tó ti yẹ, níbi tí àwọn aṣáájú yìí ti kùnà, káwa náà má bàa kùnà níbẹ̀. Nítorí Yorùbá máa ń wí pé ẹṣin wájú, òun ni ti ẹ̀yìn ń wò sáré. Tí a bá dẹ̀ wò dáradára, a máa rí pé àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ yìí, a fẹ́ lò láti lè ṣiṣẹ́ lórí ara wa. Kò ń ṣe wípé láti ṣe ìdájọ́ ẹnikẹ́ni, bí kò ṣe láti lè yẹ ara wa wò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí òun ni dígí tó lè sọ fún wa, tá a máa fi lè mọ̀ pé ibi báyìí ló kù díẹ̀ ká tò sí,
ìbàlẹ̀ ẹ̀ka tó ṣiṣẹ́ lé lórí. Mo dẹ̀ gbàdúrà pé Olúwa á ràn wá lọ́wọ́. Praise the Lord. Praise the living Jesus. Mo fẹ́ kí a lọ sínú ẹ̀kọ́ tààrà gẹ́gẹ́ bí a ṣe rí ní ibi báyìí. Ó ní Abimeleki onídàájọ́ búburú náà. Ẹlòmíràn ò tẹ̀ mọ irú oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún un. Ṣé oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún ẹ? Bí a ò tí mọ̀, ó máa dára kó gbàdúrà, kó bá Ọlọ́run sọ̀rọ̀, kí èèyàn má bàa fi àkókò rẹ̀ ṣòfò, kí èèyàn má bàa pàdánù àbí kí èèyàn má bàa waste talent tí Ọlọ́run ti fi fún ni. Kò sí ẹnikẹ́ni tọ́lọ́run dá tọ́lọ́run fún ní talent. Gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ tí mo ènìyàn, wọ́n ní kò sí bí èèyàn ṣe máa rìn tí orí ò ní mì. A máa kú díẹ̀díẹ̀ sáwọn ibì kankan. Èrèdí nìyí tí èèyàn fi ní àwọn aṣáájú rere tó máa lè tọ́ ni sọ́nà, tá lè kọ́ni, tá lè jẹ́ kí èèyàn mọ bí tó kù díẹ̀ káàtó, ibi tí èèyàn ti ń ṣe dáradára àti ibi tí èèyàn ti ṣe dáradára tó. Tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe football, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, a máa ń rí pé yàtọ̀ sí ẹni tó máa ń ṣàdárí team, olúkàlùkù wọn tó máa ń ní ènìyàn tó jẹ́ wípé ó máa ń ṣàkóso bí wọ́n ṣe láti ṣe, tó máa mọ orí ibi tágbára wọn dé, nǹkan tó lè ṣe, nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe, tá lè pè ní manager. A dẹ̀ máa ń rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí manager wọn tó bá ń bá wọn sọ̀rọ̀, tó ń tọ́ wọn sọ́nà, wọ́n máa ń ṣe dáadáa, wọ́n á tẹ̀síwájú. Ṣùgbọ́n tá bá ti rí èyí tó ṣorí kunkun náà pé mo ti mọ̀ tán, èmi ni mo gba best ní last time, mo gba best láì ní ẹni tòsí mi, mo lè ṣe ju báyìí lọ, mo lè ṣe báyìí. A máa ń sábà máa rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú wọn máa ń ṣubú. A gbàdúrà pé a ò ní ṣubú. Wọ́n ní ìgbéraga ni máa ń ṣáájú ìparun. Tí a bá wo ìtàn Abimeleki, ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Jerubbaali. Ẹ mọ̀ pé orúkọ tí a fún Gideoni ni. Gideoni dẹ̀ a ṣiṣẹ́ lórí ẹ̀ bí ọ̀sẹ̀ bí 3 sẹ́yìn. Bí Ọlọ́run ṣe lò takuntakun fún àwọn ilé Ísírẹ́lì láti gbà wọ́n lọ́wọ́ ọ̀tá wọn, àwọn ará Mídíánì. A dẹ̀ sọ wípé Gideoni tá ń pè ní Jerubbaali, ó bí ọmọ 70 ọmọkùnrin 70 ọmọkùnrin. Wọ́n wá ní èyí tó wá jẹ́ ìkànnù Abimeleki. Wọ́n ní kò sí tí wọ́n bá ní ìdílé bàbá, ìyá ní ìdílé ìyá, tó bá tàn ìdílé àwọn ìyá ẹ̀ lọ. Ṣé ẹ máa wò mí níran ni? Mo rò pé ọmọ ẹni ò ń ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ fi mọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ àwọn òwe yẹn. Ẹ jẹ mí ní ẹ̀yin ṣe, ọ̀dọ̀ yín ni mo ti jáde wá. Ṣó dá wípé kí ọ̀pọ̀ àwọn ọmọ àjòjì ló máa ṣe olórí yín bí? Mo máa fẹ́ pé kí ẹ support mi. Ká dẹ̀ torí ká tó a rí pé àwọn ará Ṣékèmù wọ́n support Abimeleki. Pàápàá wọ́n ti lẹ́yìn pẹ̀lú owó, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bíbélì sọ pé ó bá kó àwọn jàǹdùkú, ó kó àwọn jagunjagun, ó gba ilé bàbá ẹ̀ lọ. Gbogbo àwọn 70 ọmọ yẹn, ó rí dájú pé òun pa gbogbo wọn. Nítorí pé kó lè bá fi ọ̀nà ẹ̀bùrú gba ipò bàbá rẹ̀. Tá bá dẹ̀ wò dáadáa, rí nǹkan tó ṣe yìí, pé ó mú nǹkan ìbànújẹ́ wọnú ilé bàbá ẹ̀ wá. Bíbélì sọ fún wa wípé èyí tó jáde kẹ́yìn inú àwọn ọmọ rẹ̀ tá ń pe orúkọ ní Jótámù, òun mórí bọ́. Àmọ́ bó ṣe lọ, lórí àpáta báyìí ló ń pa wọ́n sí. Bóyá wọ́n gbé òkúta wọn fi ń fọ́ wọn lórí bí àwọn bàdó ṣe máa ń fọ́ àwọn èèyàn lórí ni kò yé wa. Bí wọ́n dẹ̀ bẹ̀ sí ń gbébọn bẹ̀ sí ń yìn lù wọ́n lórí àpáta ń bẹ̀, kò yé wa ṣá, lórí òkúta kan yẹn ló pa gbogbo wọn sí. Praise the Lord. Nígbà tó ṣe díẹ̀, tó ṣe gbogbo ilé ìtàn, wọ́n fi jọba àwọn ilẹ̀ Mílò àti àwọn ilẹ̀ Ṣékèmù, wọ́n sọ dọba. Sórí ìwọ lọ́tẹ̀ yìí, a tún fẹ́ fún ẹ ní ìpele tó ju tàwọn bàbá ẹ lọ. Onídàájọ́ làwọn jẹ́, ṣùgbọ́n wàá jẹ ọba. Èrèdí ni ìta bá rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa sọ pé ọba àkọ́kọ́ tọ́kọ́ jẹ nílẹ̀ Ísírẹ́lì. Tá a bá fẹ́ lọ sí táàmù àwọn Sọ́ọ̀lù, Abimeleki òun láwọn kọ́ lu táìtù yìí fún, ó jẹ ọba.
Jótámù wá gun orí òkè lọ. Ó ké sí àwọn ará Ṣékémù pé ṣé ohun tí ẹ̀ ń ṣe yìí ṣé ẹ fi ń san ire tí bàbá mi ṣe fún yín níbí? Tá bá dẹ̀ wò ní ọ̀nà ìdàkejì bí ìgbà tí èèyàn bá gun orí òkè láti lọ ké pe Ọlọ́run. Nítorí ibi Gérésímì gangan tí a dárúkọ yìí ó jẹ́ orí òkè tí obìnrin ará Samaria nì tó pàdé Jésù, tí Jésù pàdé ní etí kànga tọ́jọ́ ń sọ̀rọ̀, tó sọ pé lórí òkè ni àwọn bàbá wa ti ń ṣe kéde kan. Jésù sọ pé àkókò ń bọ̀ tí Ọlọ́run ò nílò àwọn tó máa gbàdúrà, kò dìgbà tí wọ́n bá wá sórí òkè. Àwọn tó Ọlọ́run fẹ́ bí kò ṣe àwọn tó máa pè é nínú òtítọ́ àti nínú ẹ̀mí àti nínú òtítọ́. Ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ fún ọjọ́ mìíràn. Bí Ọlọ́run dẹ̀ ṣe ṣiṣẹ́ ìdájọ́ Abímẹ́lẹ́kì tí àwọn ará Ṣékémù tó ń dìtẹ̀. Tá bá ka ìwé onídàájọ́ orí 9 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 17, a máa rí gbogbo ètò yìí níbẹ̀. That is Judges chapter 9 from verse 1 to 57. Bí Ọlọ́run ṣe dàárín wọn rú, bó náà ṣe dìde tó ṣe lọ pẹ̀lú Ṣékémù pàápàá títí tó fi rí Kúwé níbi tó ti bẹ̀ sí ń gba wọn lú mọ́lù tí ó pé obìnrin lásán ló sọ láta láti òkè tó sọlé lórí torí ẹ̀ fọ́ dànù. Ìdí ṣe ìdájọ́ àti àdúrà tí Jótámù gbà tọ́lọ́run sì fi àṣẹ sí. Ẹ jẹ́ ká wá lọ sí inú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀. Wọ́n ní ìdìtẹ̀ rẹ̀ ẹsẹ̀ 1 ẹsẹ̀ 21, that is chapter 1 verse 21. Òun sì lọ sí ilé bàbá rẹ̀ ní Ófrà, orúkọ ilé bàbá ẹ̀ nìyẹn. Ó sì pa àwọn arákùnrin rẹ̀ àwọn ọmọ Jerubbaali 70 ènìyàn lórí òkúta kan. Point 1. Abímẹ́lẹ́kì jẹ́ irú ènìyàn tí kò ní dúró de Ọlọ́run láti mú dé ipò àṣẹ. Ó gbà kí ó gba ọ̀nà ìbùrú. Ọlọ́run nìkan ní ń gbé ni ga. Praise the Lord. Ẹni yìí ó wò pé òun jẹ́ ìkan láwọn èèyàn tó kì í máa ń dúró de Ọlọ́run. Òun gbà pé kóun gba ọ̀nà ìbùrú. Irú wọn ló máa ń sọ pé ṣé ó dà pé Ọlọ́run ti kú, Ọlọ́run ti ní sùúrù jù. So mi wá mọ̀ tó bá yẹ pé o wà nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀, ó máa dára pé kí o jáwọ́ ní àwọn ọ̀nà ẹ̀bùrú lónìí kó dúró de Ọlọ́run. Wọ́n fún wa lọ́pọ̀lọpọ̀ ibi tó fẹ́ ka kọrin Dávidi 75 verse 5 síwájú, Sekaraya orí 4 ẹsẹ̀ 6, Róòmù orí 9 ẹsẹ̀ 16, that is Sekaraya chapter 4 verse 6, Róòmù 9 verse 16. Now tá bá wo Psalm 75 verse 5, ó ní ẹ má ṣe gbé ìwo yín ga, ẹ má ṣe fi ọrùn líle sọ̀rọ̀, má ṣe gbéraga. Lómi a máa sọ̀rọ̀ tó máa mérí bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ lọ́gbọ́n ẹ̀ pọ̀ tó. Ọlọ́run ló máa ń gbé ni ga. Tá bá ní ká wá tún tẹ̀síwájú tá wo Zechariah chapter 4 verse 6, ó ní kì í ṣe nípa ipá, bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi. A máa fi ń kọrin. It's not by might, it's not by power, by my spirit says the Lord. This mountain shall be removed. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lẹ́yìn tí ń gbìyàn ga, kì í ṣe nípa ìmọ̀ tí ó ní, kò ń ṣe nípa ọgbọ́n tí ó ní. Náà tá bá bọ́ sí Róòmù orí 9 ẹsẹ̀ 16, ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ń sáré bí kò ṣe ẹni tí Ọlọ́run ti ṣàánú fún. Kò ṣe bí wọ́n tó ká mú fẹ́ gan-an ó wá bẹ̀rẹ̀ sí ń sáré, ó ní kìtàkìtà kò dáa, ká iṣẹ́ bí ẹrú kò dáa nǹkan kan. So ẹni tó náà bá ti ṣàánú fún ni, èrèdí ni tá máa fi rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tẹ́ máa fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó fi máa ń gbàdúrà, tó máa ní pé Olúwa yọ̀ǹda àánú tí máa fi débi báyìí, yọ̀ǹda àánú tí máa fi débi báyìí, tó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀. Ọlọ́run dẹ̀ ń gbọ́, k'Ọlọ́run gbọ́ wọn àdúrà lórúkọ Jésù Kristi. Tá bá tẹ̀síwájú ní point 2, ìjẹ́ kò sí àwọn ènìyàn tí wọ́n ń ṣe irú ohun tó jẹ mọ́ èyí láti gba agbára tàbí ipò àbí láti ní ọlá, kódà nínú ìjọ lónìí bí wọ́n ní ṣáà nírú wọn bí, nítorí pé wọ́n fẹ́ gba agbára, nítorí pé wọ́n fẹ́ gba ipò, nítorí pé wọ́n fẹ́ lọ́lá, wọ́n á máa fẹ́ gba ọ̀nà ẹ̀bìrú. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn Ọlọ́run á pè tá gbéṣẹ́ lé lọ́wọ́ tí mi á fẹ́ ràn Ọlọ́run lọ́wọ́ pé iṣẹ́ ìyàlẹ́nu tí má ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìjọ á kún, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí máa wọ́,
mo fẹ́ ran Ọlọ́run lọ́wọ́. Má ṣe bẹ́ẹ̀. Tó bá ti wà nínú ipò yìí, ó tó àkókò fún ẹ láti tọ̀ Ọlọ́run wá kí ìbínú Ọlọ́run, kójò ìbínú Ọlọ́run má bàa rọ̀ lé ẹ lórí. Tá bá tẹ̀síwájú, ó dájú pé wọn kò lè mú jẹ. Olùṣàkóso gbogbo orílẹ̀-èdè yóò mú wọn. Má dúró dìgbà tí Ọlọ́run máa fi kọjú ìjà sí ẹ. Tètè ṣàtúnṣe. Ẹsẹ̀ 7 sí 15. Òwe àwọn igi náà jẹ́ ọ̀nà tí Ọlọ́run gbà dá sí àwọn ọ̀rọ̀ tó dàbí pé wọ́n fẹ́ kọjá agbára. Níbi tí ìwà ibi ti ń gbilẹ̀, ó wá dàbí pé Ọlọ́run dákẹ́, dàbí pé ó káwọ́ gbéra nínú ìṣàkóso. Yóò wù tí aláìwà bí Ọlọ́run ti ń darí bí? Rárá o. Ó mọ ìgbà àti bí ó ti dá sí. Òun yóò sì dá sí ní àkókò tó bá yẹ. Yẹn àkókò tọ́lọ́run bá yàn lọ́lọ́run máa ń dá sí nǹkan. Yẹn a máa rí yẹn nínú Galatians chapter 4 verse 4. Praise the Lord. Galatians chapter 4 verse 4. That is ní àkókò tó kún. Ó ní ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá. Praise the Lord. Praise the living Jesus. So bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. So Ọlọ́run mọ nǹkan tóun lè ṣe. Praise the Lord. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Ó ní pé tí èèyàn búburú bá bẹ̀ sí ń ṣe ètò òun tó dà pé ó ń dán fún, tí ó gbẹ bẹ́ẹ̀ sí ń ṣe, kò ń ṣe wípé nítorí pé Ọlọ́run kú àbí tó pé Ọlọ́run káwọ́ gbéra náà. Ọlọ́run dúró de àkókò kíkún rẹ̀ tó máa ṣiṣẹ́ ìdájọ́. Òun yóò sì dá sí ní àkókò tó bá yàn. Náà tá bá wo point 4. Ó ní àwọn ará Ṣékémù wọ̀nyí ti fi ibi san rere fún ìdílé Gídíọ́nì. Ọlọ́run ti ṣe onídàájọ́ òdodo, kì yóò fàyè gba irú àwọn ènìyàn bẹ́ẹ̀ láti lọ láì jìyà. Ṣọ́ra. Náà wọ́n ní kàkà ìwé òwe orí 17 verse 13. Gídíọ́nì, gẹ́gẹ́ bí a ti mọ̀ nípa rẹ̀, ó jẹ́ olórí tọ́lọ́run lò láti fi gba ọmọ Ísírẹ́lì lọ́wọ́ Mídíánì. Ṣẹ́dẹ̀ mọ̀ tá bá gbàgbé bí Mídíánì ṣe máa jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì kó ṣe iṣẹ́ tí nǹkan yẹn á ti dé àkókò pé kán lọ kórè. Àwọn Mídíánì á bá kógun dé, wọ́n á ní á jẹ gbogbo ẹ̀rùn. Wọn ò ní fi kankan sílẹ̀ fún ọmọ Ísírẹ́lì. Débi jẹ́ pé ọmọ Ísírẹ́lì jẹ́yà. Débi jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n sọkún, wọ́n kérora. Gbà tó yá wọn á wò pé talent tó lè gbà wọn Ọlọ́run ni. Wọ́n fi ké pe Ọlọ́run, tọ́lọ́run dẹ̀ fi gbé ọkùnrin tá ń pè ní Gídíọ́nì dìde. Ṣùgbọ́n ẹ wá wo nǹkan tó wá fi sán. Wọ́n mú gbọ́n ọmọ rẹ̀, wọ́n pa wọ́n lọ́jọ́ kan. Ó ní Ọlọ́run kò ní fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ láì ṣẹ̀san fún wọn. Wọ́n tá bá ka ìwé òwe 17:13. Ó ní if you repay evil for good, evil will never leave your house. Ẹnikẹ́ni tó bá fi ibi san ire, kódà ibi kò ní kúrò nínú ilé ẹ̀ láéláé. Ṣé tú gbọ́? Ẹnikẹ́ni tó bá fi ibi san ire. Sọ arákùnrin, arábìnrin tó ń wò mí nílé báyìí, má fi ibi san ire. Olúwa wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká bọ́ sí orí ìpín kejì. Ó ní ìṣubú rẹ̀. Bó ṣe ṣubú. Gbọ̀ngàn bá ka Judges chapter 9 from verse 1 to 57. A rí gbogbo ìtàn yẹn níbẹ̀. Now Ọlọ́run sì rán ẹ̀mí búburú sáàrin Abímẹ́lẹ́kì àtàwọn ọkùnrin Ṣékémù. Àwọn ọkùnrin Ṣékémù sì fi àrékérekè bá Abímẹ́lẹ́kì lò. Now ohunkóhun tí ẹnikẹ́ni bá ṣe lónìí, kẹ́ni náà mọ̀ pé àkókò ẹ̀san ń bọ̀. Dájúdájú Ọlọ́run yóò san ẹ̀san ní àkókò tí ó yẹ. Nítorí náà kíyèsára nípa ohun tí ò ń ṣe lónìí, nítorí ìwọ yóò gba èrè rẹ gẹ́gẹ́ bí ó ti yẹ láti ọwọ́ Ọlọ́run. Ó mú kí wàhálà ìjà ṣúyọ láàrin Abímẹ́lẹ́kì àtàwọn tí wọ́n jọ ṣọ̀tẹ̀. Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Mo dẹ̀ gbàdúrà lónìí àwọn ọ̀tá rẹ̀, Ọlọ́run á da èdè-àìyedè sáàrin wọn lórúkọ Jésù Kristi. Àmín. Point 2 from verse 22 to 25. Wo Ọlọ́run ẹ̀san nínú iṣẹ́, nínú ìṣe. That is, tó bá wo Ọlọ́run ẹ̀san nínú iṣẹ́, Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn. Ó dojú àwọn olùgbìmọ̀pọ̀ náà kọ ara wọn. Kí ni ìdí? Ó ní kí ìwà ìkà tí a ti hù sí àwọn 70 ọmọ Jerubáálì kó lè wá àti ẹ̀jẹ̀ wọn sórí Abímẹ́lẹ́kì arákùnrin wọn, ẹni tó pa wọn, àti sórí àwọn ọkùnrin Ṣékémù. Kò sí aṣíwájú búburú tí yóò lọ láì jìyà ní báyìí àti ní ayérayé. Praise the Lord. Nítorí ohunkóhun tí èèyàn bá ti gbìn, òun ni èèyàn máa sọ. Tó bá ti rí ogbó bí ó ti ń ṣe bí, ọmọ ọlọ́mọ ó pa. Nítorí kí ọmọ tẹ́lẹ̀ bá gòkè, kò lè lọ láì jìyà. Ṣùgbọ́n àkókò ní fún ọ láti ronúpìwàdà nítorí Ọlọ́run fẹ́ràn rẹ. Àti ìwọ tí ó gbìn ibi
àkókò nìyí fún ẹ láti padà tọ̀ Ọlọ́run wá. Ọlọ́run pè ọ́ nítorí pé ó ní pé òun ń bọ̀ kọ́kán, èrè ẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀ láti san fólúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Àmàrí ẹni Revelation 22 verse 12. Nàdá bá tẹ̀síwájú, Ọlọ́run gbé ọ̀tẹ̀ tó lè dìde sí. Ohun tí ènìyàn bá ń ṣe ni ó gbà. Ìgbé ayé ìṣọ̀tẹ̀ rẹ̀ ta kò. Tá bá wo ìwé 17:30 pé ẹnikẹ́ni tó bá fi ibi san ire, pé ibi kò ní tán nínú ilé rẹ̀. Ìjẹ́ kí àwọn ènìyàn búburú máa rò pé wọ́n ó mú jẹ báyìí, wọ́n yóò tẹ orí wọn ba nínú ìtìjú láìpẹ́. Tí wọ́n bá ètè jáwọ́, èrè nǹkan tó máa jẹ́ èrè wọn nìyẹn. Èrè ibi kò ní jẹ́ titi wa lórúkọ Jésù. Wọ́n ní point 4, wo Ọlọ́run nínú ìṣe ní bí ó ti ṣètò ìṣẹ̀lẹ̀ tí ó padà mú ìṣubú Abimeleki wáyé nígbẹ̀yìn. Abimeleki rò pé òun ti ń gbilẹ̀. Àwọn ará Ṣékèmù padà gba èrè ẹ̀san ìṣọ̀tẹ̀ wọn, ṣùgbọ́n irọ́ ni ó pa. Àwọn ènìyàn búburú kì í tètè mọ̀ pé ibojì ara wọn ni wọ́n ń gbé. Nítorí nígbà tí ìjà ìgbédè tó bẹ́lẹ̀ láàrin wọn, òun náà bá gbógun tì wọ́n, pé wọ́n á pa wọ́n run, ó fẹ́ fi wọ́n pé òun jẹ́ ọba. Lótìtọ́ ó ṣe bẹ́ẹ̀. Àwọn kan tẹ̀ tó sá lọ sínú ilé Bálípérítì níbi tán ti kówó jáde fún lọ́jọ́sí, tó lọ fi pa àwọn 70 àwọn arákùnrin bàbá rẹ̀. Àwọn ewu pé bá àtẹ̀tó fi ọlá wo àwọn pé àwọn sá wọlé òòṣà, ó mú wọn sún wọn mọ́bẹ̀ bígbà tí wọ́n bake bread nínú oven. Bí òun ló ṣe títí tó bẹ̀rẹ̀ sí ṣe ìtúhùn. Ṣùgbọ́n ẹni tó bá rè bíá kò sẹ́ni tó lè mú un kó mọ̀ pé Ọlọ́run wà. Ọlọ́run fi àjùlọ wọn. Tá bá tẹ̀síwájú, wọ́n ní àwọn èèyàn búburú wọn tètè máa ń mọ̀ pé ibojì ara wọn ni wọ́n máa ń gbé. Náà wọ́n ní point 5, Ọlọ́run kò ní jẹ́ kí Abimeleki lọ láì jìyà. Ó san ẹ̀san ìwà búburú àìbìkítà rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fún àwọn ará Ṣékèmù. Adarí oníwà búburú á ní ọbí. Òní ni ọjọ́ ìrònúpìwàdà rẹ̀. Ìjáfara léwu. Tí wọn náà bá jẹ́ kan nínú àwọn adarí tó ń ní ìwà búburú lọ́wọ́, ó ní ẹni tó bá burú mọ̀, ó kàn fẹ́ ẹni tó máa sọ fún un. Tó bá dẹ̀ mọ̀ náà, àkókò tún ní ìtẹ́mi mọ́ tún bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àkókò mọ́ra wa rí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni mo ní pé gẹ́gẹ́ bí a ṣe ń gbé yẹ̀wò láti lè fi yẹ ara wa wò ni. Kì í ṣe wípé láti fi ṣèdájọ́ àwọn èèyàn wọ̀nyí. Àwọn èèyàn yìí ti lọ. Wọn kò ní nǹkan kan tán lè ṣe mọ́ láti lè mú correction wá. Ṣùgbọ́n fún àwa, correction ṣì lè wà. It's never too late. Òun ló fi sọ pé ìjáfara wa ó léwu. Ó máa dára ká tètè ronúpìwàdà. Tá ó gba àwọn ìwà búburú. Mo dẹ̀ gbàdúrà oore ọ̀fẹ́ láti lè borí ìwà búburú kó Olúwa kó gbé wọ̀ wá. Tá bá wo àwọn ẹ̀kọ́ tí a rí kọ́, ó ní máa rántí wípé nítorí pé Ọlọ́run dákẹ́ lórí àwọn ìwà àti iṣẹ́ búburú kò túmọ̀ sí pé àwọn ẹni búburú yóò bọ́ lọ́wọ́ ìbínú rẹ̀. Bẹ́ẹ̀ni, tọ́lọ́run bá dákẹ́ kò túmọ̀ sí pé ó máa bọ́. Ọlọ́run onídàájọ́ ni. Kò dẹ̀ sí ẹni tọ́lọ́run ò lè mú. Point 2, ìjìyà àtọ̀run wá ń dúró de gbogbo ìwà ìlòdì sí àwọn ẹlòmíràn àti sí iṣẹ́ Ọlọ́run. Nígbàkigbà tá bá hùwà ìlòdì, tá hùwà búburú sí àwọn tó jù wá lọ, tàbí àwọn ẹlẹgbẹ́ wa, àbáwọn tí à ń jẹ gàba lé lórí, ìjìyà ń bẹ fún èèyàn bẹ́ẹ̀. Ó máa dára kẹ́ ronúpìwàdà lónìí. Mo dẹ̀ gbàdúrà wípé a ní di ọ̀tá Ọlọ́run. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ogbóbi tí ó kù díẹ̀ káàtó, ogbóbi tó yẹ ká ti ṣe àtúnṣe, èmi máa fún wa lórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe. Olúwa wà pẹ̀lú wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa láti tún ṣe ẹ̀kọ́ èyí tí ń ṣe ti Yorùbá yìí. Mo wọ̀n sí mi dájú gbangba pé ẹ gbádùn rẹ̀. Ọlọ́run á túbọ̀ máa gbádùn ẹ̀mí mọ́ sínú ayé wa. Ẹ̀mí mọ́ ò ní dágbére fún wa. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ẹ̀yin olùgbọ́ mi nílé, wípé Olúwa wà pẹ̀lú wa. Gbogbo òkè ìṣòro ayé wa á di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. A ò ní ṣẹ̀ Ọlọ́run. A ò ní di ọ̀tá Ọlọ́run. Ó dìgbà. Praise the Lord.